Jésù Olúwa wa. Ẹlòmíì ọkọ tó fẹ́ ni aláàánú ẹ̀ ṣùgbọ́n nítorí ìwà àti ìṣe kò jẹ́ kọ́kọ́ yẹn kó lè ṣàánú ẹ̀. Àbí ẹ̀mọ̀ṣá ọkọ àti ìyàwó máa ń wà nínú ilé wọ́n jẹ̀ máa jọ bímọ fúnra wọn tí wọ́n ní ṣàánú ara wọn wọ́n kàn máa fẹ́ lójọ́kọ̀ àti ìyàwó ni. Ọkùnrin míì wà ìyàwó ẹ̀ ní aláàánú ẹ̀ ṣùgbọ́n nítorí ìṣekúṣe ọkùnrin yẹn ojú ẹ̀ ò gbébì kan á lọ sọ́tún á lọ sósì obìnrin yẹn á wò pé ṣé lè ní máa ṣàánú. Abíọ́lá ṣèbí ìyàwó ẹ̀ la gbọ́ pé ó ṣàánú ẹ̀ mo parọ́ ni. Jonathan lóbìnrin màlúù máa ṣàánú ẹ̀ obìnrin màlúù máa gbé débi tó délé ní. Sọ fún Ọlọ́run má jẹ́ n ṣiṣẹ́ níwájú aláàánú mi níwájú olùrànlọ́wọ́ mi má jẹ́ n ṣiṣẹ́ ó yẹ sọ ọ́ di àdúrà. Jésù Olúwa wa. Ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ lénìí tí mo ti lò 21 years plus báyìí níbẹ̀ obìnrin ló mú mi wọbẹ̀ o mi ò gbọ́dọ̀ parọ́ fún yín obìnrin ló mú mi wọbẹ̀ mi ní parọ́ ṣùgbọ́n obìnrin ló mú mi wọbẹ̀. Sọ fún Ọlọ́run kíbi yòówù kí aláàánú mi lè wà ìbá ìjẹ́ ọkùnrin ìbá ìjẹ́ obìnrin ìbá ìjẹ́ ọmọdé ìbá ìjẹ́ àgbàlagbà ìbá ìjẹ́ ènìyàn dúdú ìbá ìjẹ́ ènìyàn pupa Olúwa jẹ́ kó wá mi rí lọ́jọ́ òtòní ṣe bẹ́ẹ̀ fún mi Ọlọ́run yẹ tó di àdúrà. Jésù Olúwa wa. Kí Ọlọ́run kí wẹ̀ ìwọ kí Ọlọ́run àtọ̀tún àtòsí jẹ́ kí bálànà pàdé. Bálànà dìde sí mi o. Ẹlòmíì ọ̀rọ̀ lásán ló máa sọ ló máa rí aláàánú. Ìwùwà tí iṣẹ́ ènìyàn ó máa jẹ́ kí ènìyàn rí aláàánú kó bá aláàánú pàdé ré. Ẹlòmíì
ọ̀rọ̀ lásán ló máa sọ lálẹ́ àánú máa jìnnà sí i. ẹlòmíì gẹ̀dẹ̀ nìyí kẹ̀ á fún ìwà yẹn báyìí ẹni tó máa ṣe láàánú kọ́ ló fún ìwà yẹn sí o ẹlòmíì ló fún ìwà yẹn sí ṣùgbọ́n ẹni tó máa ṣe láàánú aníṣẹ́lẹ̀ ènìyàn fẹ́ ṣe láàánú ṣe lé ènìyàn fẹ́ ṣe lóore tó fẹ́ mọ̀ ọ́ sọ fún Ọlọ́run kákàkiri onígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi yòówù kí n lè rìn sí má jẹ́ kí n ṣìwàwù má jẹ́ kí n ṣì ọ̀rọ̀ sọ ó yẹ sọ ọ́ di àdúrà. Bí ènìyàn bá ń lọ tó bá ń rìn lọ ó yẹ kó máa wo ìṣiṣẹ́ kó máa mọ nǹkan tó wù máa ṣe. Ẹlòmíì ó ti fi irinṣẹ́ yìí ó ti fi sọ aláàánú ẹ̀ nù. Ẹlòmíì á wọ mọ́tò ẹ má tẹ̀ ń tàn yìí kì í ṣe gbogbo wa tá à ń wọ mọ́tò transport bus yẹn náà lówó lọ́wọ́ ni wọn ò ní mọ́tò. Mo bá ọ̀gá kan wọ mọ́tò ọjọ́ kan ó mà ṣe o ṣe rí ní ìjọ yẹn ó wọ ṣọ́ọ̀tì níkà ọ̀gá àwọn amílẹ̀ ni Major General ni ó wọ móòlù ẹ̀ àti àwọn tó ń tẹ̀lé wọ́n wà lẹ́yìn ẹ̀ àmọ́ bó ṣe wọlé báyìí ṣé mọ̀ àwọn tó lówó lọ́wọ́ ẹ̀ mọ̀ wọ́n yàtọ̀ tó bá wọ mọ́tò ẹni tó lówó lọ́wọ́ ẹ̀ mọ̀ yàtọ̀ tó bá wọ mọ́tò gọ́ngọ́n tẹ́ntẹ́ tó lówó lọ́wọ́ máa ṣe ó máa yàtọ̀ sí tẹ́ntẹ́ tó lówó lọ́wọ́ máa yẹ kàn ó kàn fi ẹsẹ̀ ní bó ṣe gbẹ́sẹ̀ báyìí ó lè rọra wọlé bó ṣe wọlé báyìí àwọn ADC méjì tó ń tẹ̀lé ìbọn wà lọ́wọ́ wọn wọ́n bá jókòó sẹ́yìn máa nǹkan tó jókòó tì ó ní kí máa yẹn sún máa yẹn ò sún Major General afẹ́sẹ̀ kó yẹn ò lówó lọ́wọ́ ẹ sọ̀rọ̀ afẹ́sẹ̀ pé kò ní mọ́tò tó lè gbé jáde kúrò nílé ṣùgbọ́n arákùnrin yẹn ó sì sọ ọ́ lé lòlùjọ́ náà lọ́hùn. Mo wà ní mọ́tò ńjọ́ yẹn máa ń dẹ̀ sọ ó ní òkè ó ní èlò lówó mọ́tò gbogbo wa pátápátá ó dẹ̀ fẹ́ ọ́ bá kú ó dẹ̀ fún kọ̀ǹtọ́tọ̀ yẹn lówó yẹn ó fún máa ń 20,000 naira ó ní gbogbo èèyàn tó wà ní mọ́tò yẹn lòun sanwó ẹ̀jọ́ yẹn ó ní gbogbo mi kó máa gbé wa lọ ó wá sọ fún máa tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní mo ní kó sún òsùn wà fún mọ́tò tiẹ̀ fún ẹ ó ní kọ̀ǹdọ́tọ̀ gbowó ẹ lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé orin ńlá ló máa ṣe bó máa ṣe sọ́nù náà nìyẹn sọ fún Ọlọ́run má jẹ́ kí n ṣe wà wù níwájú olóore mi ẹni tó rán láti ṣàánú fún mi ó lè má jẹ́ kí n ṣe wà wù níwájú orí aṣọ òde ẹ̀dùn
Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa, ìjọ ta wà nínú èyí. Má jò ó túká, má jò ó dá oró. Ṣé kó máa lọ láti pàdépá, kó máa lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun, ó yẹ àdúrà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká rántí olùtukọ̀ ìjọ yìí, ẹni tí Olúwa fi ọ̀pá ìjọ náà tó fi lé lọ́wọ́. Olúwa kó bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn, kí ẹ̀mí wọn kó ṣọ̀wọ́n níwájú Ọlọ́run Elédùmarè. Ó yá àdúrà. Jésù Olúwa wa. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, amọ̀pẹ̀ wa wá lọ́jọ́ tòní. Olúwa tẹ́wọ́ gbọpẹ́ wa. Ọpẹ́ tá a dá níwájú ilé ní má jẹ́ àmútọ́gi lọ, má jẹ́ àmútọ́rùjà lọ, má jẹ́ kó kù dànù bí èlùbọ́, jẹ́ kó gòkè fún ìtẹ́wọ́gbà. Olúwa dáríjì wá, fàwé ẹ̀ṣẹ̀ wa ya, kẹ́sọ̀ wa lọ sókun gbàgbé, yà wá sí mímọ́, yánú ilé ìjọsìn sí mímọ́. Orí ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ ó gba ẹ̀bọ̀dè, ẹ̀dá wa má jẹ́ ó kọ àdúrà. Tabari ọ̀dájú abiyẹmọ tó sọ wípé ẹkún wa ni òun ń retí, Olúwa jẹ́ kó ṣíwọ́ iṣẹ́. Mo ní tabari ọ̀dájú abiyẹmọ sẹ́ tó sọ wípé nínú ilé wa ẹkún ni òun ń retí níbẹ̀, kọ́kọ́rọ́ èmi ẹ̀ Olúwa bá wa tì í. Mo ń dábàá rí ọ̀dájú abiyẹmọ sẹ́lẹ̀ kan sí i tó sọ wípé ẹkún lòun ń retí nínú ìjọ yìí, tó ní láti ṣọ́ tí wọ́n ti dá ìjọ yìí sílẹ̀ wọn ò tiẹ̀ sunkún, tó ní ẹkún lòun ń retí nínú ìjọ yìí. Ẹ̀mí onítọ̀wọ̀ jẹ́ kó ṣíwọ́ iṣẹ́. Nítorí tèmi, nítorí tìrẹ, aṣọ kọ́kọ́rọ́ ibojì o. Kọ́kọ́rọ́ ibojì Olúwa gbà ó sọnù nítorí tiwa. Àní di òkú lójijì, àní gbókùn sí nínú ìjọ yìí, àní gbòkú ọmọdé sí i, àní sìnkú àgbàlagbà. Ní ọjọ́ gbogbo wa dalẹ̀, ní wákàtí àti ọ̀wọ̀ yìí, a tọrọ abẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Olúwa ràn wá lọ́wọ́. Gbogbo ibikíbi yòówù ká lè rìn sí, jẹ́ ká rí olùrànlọ́wọ́. Arákùnrin ní sọ, ó ní Jésù kìí ṣe ọmọ Dáfídì, ó ní ṣàánú fún mi, ó sì rí àánú gbà ní ẹsẹ̀kẹsẹ̀. Atọ́lá bẹ̀bẹ̀ ní wákàtí yìí fún àánú rẹ. Olúwa ṣe àánú wa.
níbi iṣẹ́ wa ṣàánú wa lórí òwò wa ṣàánú wa nínú ilé wa ṣàánú wa gbogbo ibikíbi ta lè retí dẹ́ka rí àánú gbà olùrànlọ́wọ́ má jẹ́ ó jìnnà sí wa ìbùkún ọ̀run pín fún ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ àtàràkà gbẹ̀yìn ayé wa mí sí wa ọlọ́run wa ṣàánú fún wa kí a lè máa dúpẹ́ kí a lè máa yìn yé bàbá wa nínú olúwa dọwọ́ yìí olúwa bá wa ṣàánú fún wọn ẹ ti ń ṣàánú wọn ẹ ṣàánú wọn mọ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn ẹ̀mí wọn má jẹ́ ó sọnù lójijì bó sì kú lórí wọn afọlọ́jọ́ tòní bó sì àìsàn afọlọ́jọ́ tòní wọn ní fojú sunkún ẹnì kankan láàrin wa a ó máa dúpẹ́ síwájú a ó máa yìn yín Jésù olúwa wa. Hallelujah. Hallelujah. Ní báyìí a ó ṣí ìwé orin wa sí hymn 78.